oore ọ̀fẹ́ ló kọ orúkọ mi lọ́run ó fi mí fún ọ̀dọ́ àgùntàn ó gba ìyà mi jẹ oore ọ̀fẹ́ ṣá ní ìgbẹ́kẹ̀lé mi Jésù kú fún aráyé ó kú fún mi pẹ̀lú adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tìrẹ ni ọlá tìrẹ ni gbogbo ipá tìrẹ ni gbogbo agbára ọba àwọn ọba olúwa àwọn olúwa jẹ́ngbẹ́ni kí n awúwo bí àtẹlẹ̀kẹ̀ ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan ta ni kì í ó bẹ̀rù ọba orílẹ̀-èdè ipa ńlá tó ju ipa lọ agbára tó ju agbára lọ ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan yàgbé yàájú Ọlọ́run tó tún fún wa ní oore ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù on FM lónìí tìrẹ ni ọlá o tìrẹ ni gbogbo agbára ọlá ńlá àtìpá jẹ́ tirẹ̀ nítorí pé nínú rẹ̀ ni a dáhùn gbogbo Olódùmarè láti inú ìfẹ́ inú rẹ̀ ni wọ́n fi wà tí a sì dá wọn a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí a ti fi wá sórí ètò lónìí a sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá àti gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin tó ṣàrànlọ́jọ àdúrà lé wa lórí kẹ́ni ká máa tẹ̀síwájú a dúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù Olùgbàlà àánú Ọlọ́run ọ̀gá ògo yóò jùmọ̀ wá pẹ̀lú gbogbo wa a ò ní ṣánkú o ikú ò ní ká mọ́lé a ní rìn lọ síbi tí kú ó ti pa wá o bí kú bá lọ wájú àníbá bó bá ń bọ̀ lẹ́yìn kò ní bá wa ètò Ohun Àwọn Kérúbù on FM lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè Tèmídire ní ìlú Abẹ́òkúta Ofemi kí ló ń ṣẹlẹ̀ báyìí. bàbá ìjọ o èmi ìbá lè fi wà pẹ̀lẹ́ bá Ọlọ́run mi rìn kí n rí ìmọ́lẹ̀ tí ń tọ́ mi sọ́dọ̀ ọ̀dá àgùntàn ìmọ́lẹ̀ wa agbára wa ipá wa okun wa adúpẹ́ o fún àtìlẹ́yìn tá a tún rí gbà láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù on Sweet 107.1 FM ní ìlú Abẹ́òkúta ẹ káàbọ̀ sórí ètò yìí èmi náà ni ọmọ yín àyànfẹ́ yín Olúwafẹ́mi Daniel Ofemi ló ń kí yín káàbọ̀ wípé ẹ kú kalẹ̀ ẹ kú tẹ́tí sí wa. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwaṣẹ́ nígbà bá padà dé a kàn lọ agbami ètò lóní sàn-án ẹ kú àtàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò. ẹ wá wọlé tó lùgbàlà ṣe ó gbà wá kúrò lóko ẹrù ẹ̀ṣẹ̀. bẹ́ẹ̀ ni bá a ti ń dúpẹ́ lọ́wọ́ oore tó lùgbàlà ṣe ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba tó dá wa sí tó pa wá mọ́ tó ràn wá lọ́wọ́ tó fi ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ ràn wá lọ́wọ́ adúpẹ́ o fún àánú rẹ̀ lórí ètò ìtòní tó tún fi pa wá mọ́ ó Fẹ́mi apá abola máa yà sí lórí ètò lónìí. ènìyàn lówúra díẹ̀ ká má fàkókò ìṣòfò a kí gbogbo ẹ̀yin màmá àti gbogbo bàbá ẹ̀yin ìjọ Ọlọ́run lọ́lọ́kan òjọ̀kan nílùú Abẹ́òkúta àti orílẹ̀-èdè Nàìjíríà àbí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò yìí dé tẹ́ ẹ ti ń gbọ́ wa kí yín o ẹ kú iṣẹ́ Olúwa Olúwa ṣàgbára yín dọ̀tun ẹ nírí wàlẹ̀ nírí dààmú ìjọ Ọlọ́run yóò máa tẹ̀síwájú akábí tá a fẹ́ yà sí lónìí ni wípé gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run gbogbo àwa nọ́sẹ̀rì gbogbo àwa tọ́lọ́run pè tó yàn tó ṣe lógo àwọn kan tún wà nínú àwọn tọ́lọ́run pè tọ́lọ́run yàn tọ́lọ́run ṣe lógo Ọlọ́run wá fún wọn ní orí ọ̀fẹ́ Ọlọ́run fún wọn ní agbára Ọlọ́run fún wọn ní ipá Ọlọ́run fún wọn ní ọgbọ́n Ọlọ́run fún wọn ní ìmọ̀ Ọlọ́run fún wọn ní òye Ọlọ́run fi àtìlẹ́yìn fún wọn wípé kí wọ́n gbé ìjọ kalẹ̀ ǹjẹ́ mo pé kò ṣe gbogbo ẹni tó tọ́lọ́run pè ni Ọlọ́run sọ pé kó dá ìjọ kalẹ̀ Ọlọ́run pe àwọn ẹlòmíràn ní pé kó máa ṣiṣẹ́ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ àwọn kan kí ìfàmìróyàn wọn lè máa ṣiṣẹ́ kó lè máa tẹ̀síwájú ṣùgbọ́n Ọlọ́run kan wá ṣe àwọn kan láyànfẹ́ wípé bí n bá ti pè yín ó dẹ ẹ̀yin mo fún yín ní orí ọ̀fẹ́ ẹ lọ gbé ọkọ̀ ìgbàlà ìkẹyìn kalẹ̀ kẹ wá máa kọrin wípé ẹ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ Olúwa ẹ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ Olúwa. nígbà táwọn bá ti ń kọrin bẹ́ẹ̀ tó bá ti ń lago bẹ́ẹ̀ ẹ wá rí wípé àwọn èèyàn yóò máa wọnú agbo wá wọ́n á máa wọnú agbo wá wọ́n ń bọ̀ láti wá máa gbọ́rọ̀ ìgbàlà wọ́n ń bọ̀ láti wá gbọ́rọ̀ ìdáǹdè wọ́n ń bọ̀ láti wá gba ìtúsílẹ̀ lábẹ́ ìṣàkóso ìpè tá a fi pè wá tá a sì tún tó pé ká gbé ìjọ kalẹ̀ ṣùgbọ́n nígbà tá a bá wá gbé ìjọ yìí kalẹ̀ tán mọ́mì ìdádè níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi tẹ́ ẹ bá fọ̀ sí kátígórì irú àwọn ìránṣẹ́ Ọlọ́run tí mò ń sọ̀rọ̀ nípa wọn yìí tọ́lọ́run bá ràn wá lọ́wọ́ láti gbé ìjọ kalẹ̀ tán àwọn gbólóhùn kan wà tí a máa ń ní orí ọ̀fẹ́
tá a máa ń sọ jáde lẹ́nu ìtò dẹ̀ máa ń rí bákan tó fún máa ń dọ́fẹ́ dọ́gbọ́n fi wá hàn bí ẹni tí ìmọ̀ rẹ̀ òkun tó ń fi wá hàn bí ẹni tí ìmọ̀ rẹ̀ òkun tó lábẹ́ ìṣàkóso ìpè ń fi wá hàn gẹ́gẹ́ bí ẹni tí ìmọ̀ rẹ̀ òkun tó mo ti ní orí ọ̀fẹ́ nílùú Abẹ́òkúta yìí mo máa ń wo àwọn ìjọ Ọlọ́run káàkiri the good àwọn olóyìnbá sọ pé the good the bad the ugly máa ń wo ní àwọn ìjọ Ọlọ́run káàkiri oríṣiríṣi àwọn ìjọ Ọlọ́run bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú àwọn ìyá ìjọ tí mò ń sọ̀rọ̀ yìí mò ń sọ̀rọ̀ àwọn ìjọ tó jẹ́ pé single founded church àwọn ìjọ tí a tọwọ́ Ọlọ́run dá sílẹ̀ látọwọ́ ènìyàn kan àwọn ìjọ tí a tọwọ́ ènìyàn Ọlọ́run dá sílẹ̀ látọwọ́ ènìyàn kan single founded church ṣùgbọ́n lẹ́nu àwọn tó máa ń ta lọ́run fún ní orí ọ̀fẹ́ tó jẹ́ single founded church wọ́n ní orí ọ̀fẹ́ báyìí gbólóhùn kan wà tó máa ń kọ́mọ lẹ́nu wa church mi èmi mo ní church mi ni church mi dádì Ọlọ́run rán wa sí pé ká sọ fún yín lórí ètò tòní wípé kì í ṣe church yín sà ẹ̀yin kọ́ lẹ ní o mọ́mì kì í ṣe church yín ẹ̀yin kọ́ lẹ ní nínú àwọn tọ́lọ́run pè tọ́lọ́run yàn tọ́lọ́run ṣe lógo Ọlọ́run kàn yà yín sọ́tọ̀ ó fún yín ní orí ọ̀fẹ́ ẹ̀rọ orí ọ̀fẹ́ gbà láti gbé ọkọ̀ ìgbàlà ìkẹyìn sọ̀kalẹ̀ ní kì í ṣe títí yín Ọlọ́run lè ti ọwọ́ yín gbé kalẹ̀ wípé káwọn kan máa gba ìwòsàn káwọn kan máa gba ìdáǹdè káwọn kan máa gba ìtọ́sọ́nà nínú ẹ̀mí káwọn kan máa rí ìgbéga láti bẹ̀ kò túmọ̀ sí pé tiyín ni ṣe rí this spirit of pé èmi ni mo ní I'm in charge personal property èmi mo ní tèmi yẹn nǹkan mi ní bá a ṣe máa ń ṣe yẹn kò kí ń jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ ogunlọ́gọ̀ oníṣẹ́ ìránṣẹ́ kó ní onígbọ̀wọ́ kò ń jẹ́ kí ogunlọ́gọ̀ àwa tá a ní chọ́ọ̀chì bẹ́ẹ̀ ká ní onígbọ̀wọ́ ìpè Olúwa ní pé kí n ká sọ fún yín lórí ètò tòní wípé chọ́ọ̀chì tẹ máa ń pariwo pé chọ́ọ̀chì mi yẹn my church mi èmi mo ní. mo lọ chọ́ọ̀chì kan láìpẹ́ nígbà tí bàbá kan sọ̀rọ̀ títí tó kọ́ wọn lára tó ká wọn lára èmi àti ìyàwó mi tó kú lájọ kọ́ chọ́ọ̀chì yìí owó cooperative lágbà tá a fi kọ́ tí ẹ̀kọ́ bá ṣe mọ́nàmọ́ná máa júwèé ọ̀nà ta fún ni ìjọ Kristi lẹ́nu òjíṣẹ́ Ọlọ́run níbi tá a ti kọ́ àwọn kan jọ wípé kí wọ́n máa gba ìgbàlà dáàdì kì í ṣe chọ́ọ̀chì yìí o ẹ̀yin kọ́ lẹ ní mọ́mì kì í ṣe chọ́ọ̀chì yín àní kì í ṣe tiyín bọ̀dá kì í ṣe chọ́ọ̀chì yín ẹ̀yin kọ́ lẹ ní ìjọ Ọlọ́run ni bẹ́ẹ̀ ni àwọn tí Ọlọ́run rà padà ni Ọlọ́run rán yín pé kẹ́ ẹ lọ kó wá sínú abẹ́ bẹ́ẹ̀ ni láti abẹ́ ìpè yín kí wọ́n lè gba ìdáǹdè bẹ́ẹ̀ ni kí wọ́n lè gba ìṣelógo kí wọ́n lè rí ojú rere ṣùgbọ́n tá a bá ti ń pariwo chọ́ọ̀chì mi tẹ bá ti ní tiyín ìwà nǹkan mi náà la máa wù ṣẹmọdẹmọ lábẹ́ ìṣàkóso nǹkan mi àfẹ́ gba àmọ̀ràn bẹ́ẹ̀ ni àfẹ́ gba ìtọ́sọ́nà àfẹ́ gba àkíyèsí dádì church mo tiẹ̀ ṣàkíyèsí nǹkan báyìí ká tún ṣe báyìí. no èmi lọ́lọ́run pé o èmi lọ́lọ́run pé. àní èmi àtọ́lọ́run mi lọ́wọ́ èmi lọ́lọ́run pé ohun tó bá ní kí n ṣe lè àṣe. èmi lọ́lọ́run pé tẹ́ bá ti lè gbẹ̀mí lọ́lọ́run pé tẹ́ bá ti lè gbọ́ nǹkan tọ́lọ́run sọ pé kí n sọ fún yín ó ṣeé ṣe bí alábẹ́ ìṣàkóso ìpè yín nígbà míì kọ́lọ́run rán àwọn àgùntàn wọlé ṣe mọ̀ pé àpè wọn lórí ewúrẹ́ ewúrẹ́ bá wà níbi kan á máa dà nǹkan rú ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ àgùntàn á máa kíyèsí àwọn nǹkan kan bí alábẹ́ ìṣàkóso ìpè Ọlọ́run wá rán àwọn àgùntàn kan wọlé lábẹ́ ìṣàkóso ìdarí sí ẹ̀mí mímọ́ lábẹ́ ìṣàkóso ẹ̀kọ́ tó yanrantí nínú ẹ̀mí tó yè kóró Ọlọ́run wá ń fi àwọn nǹkan kan hàn wọ́n wá ń pè àkíyèsí yín sí dádì pé dádì ẹ wò báyìí jẹ́ ká tún ṣe báyìí no it's my church. wọ́n ní rárá ìjọ mi ni it's my church ṣé wọ́n wà mẹ́gbà tọ́lọ́run pè mí. ṣé wọ́n wà mẹ́gbà tọ́lọ́run pè mí. ṣé wọ́n wà mẹ́gbà tọ́lọ́run mi ṣe. o sí mbẹ̀kẹ́. kò sí alámọ̀ràn. ìjọ mi ni. gbogbo àwọn tó bá ti gbà yín lámọ̀ràn ní ìjọba yìí jà ní. bó bá ṣe wù mí ni màá ṣe ṣe. bó bá ṣe wù mí ni màá ṣe. ẹ̀mí Ọlọ́run sọ wípé kì í ṣe ìjọ yín sà. ẹ tẹ́tí gbọ́. ìdí pàtàkì tí ìjọ yẹn ṣe wà ní ipò tó wà yẹn tí kò ṣe tí ì rí olùrànlọ́wọ́ tí kò sí onígbọ̀wọ́ tí kò kú olójú kan tí ò kú òun bẹ́ẹ̀ church kan láìpẹ́ mò ń kọjá ńbẹ̀ ní wọ́n bá ní church ti wà ní 35 years mo ní church eléyìí 35 years márùndínlógójì 35 years 35 lórúkọ Jésù Ọlọ́run á ràn wá ní lọ́wọ́ church 35 years lórí bó ṣe wà yìí so gbogbo àwa ikọ̀ àti ìríjú Ọlọ́run gbogbo àwa ẹni ìpè lára nǹkan tí kò kí ń jẹ́ kí ìpè kó ní onígbọ̀wọ́ ìpè bẹ́ẹ̀ ni òun ni nǹkan mi ni bó bá ṣe wù mí mo ṣe máa ṣe ni mo ní àrà tó bá wù mí máa dá ohun tó bá wù mí máa sọ ìgbáyé tó bá wù mí máa gbé níbẹ̀ kò sámọ̀ràn àwọn chọ́ọ̀chì mi ò tiẹ̀ ní kọ́mítì kò sí kọ́mítì ìjọ kò sí kọ́mítì ìkórè kò sí parochial anything. abẹ́ èmi ni mo ní ìlú lábẹ́ ìṣàkóso èmi ni mo ní iná ní chọ́ọ̀chì mi náà ni èmi lọ́lọ́run pé ó fẹ́ ní lọ́dọ̀ rẹ. ṣé ẹ rí bàbá àjọ ọ̀rọ̀ tá à ń ṣàgbéyẹ̀wò wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ọ̀rọ̀ tí ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ìjọ kó ti ní ìtẹ̀síwájú ni nítorí pé bọ́bá ẹ tiẹ̀ wo lápá ibi báyìí nígbà tó bá ní ẹja báyìí dámọ̀ràn wípé báyìí ni kíjọ ṣe lọ báyìí ni kó ṣe rí ẹja tún ṣe báyìí wọ́n á ní rárá o
kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé àwọn làwọn ní àṣẹ tó bá pa òun náà máa fẹ́ kó múlẹ̀ tọ́wọ́n bá wá tẹ̀ láṣẹ yẹn bàbá àjọ ohun tó máa tẹ̀lé rí pé bẹ́ẹ̀ bá gbóhun tí mò ń sọ fún yín màá ṣe mo lè ṣe nǹkan fún yín o mo lè ṣe nǹkan fún yín o nǹkan tó wà nínú mi nítorí pọ́lọ́ èmi lọ́rùn pé kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá gẹ́gẹ́ bí onígbàgbọ́ bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá yìí bàbá ìjọ ó ti lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọjọ́ sẹ́yìn atúlólóore mọ́ àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá yìí já kíyèsí wọn kò yẹ kó máa jábọ́ lẹ́nu wa gẹ́gẹ́ bí ẹni tọ́lúwa pè gẹ́gẹ́ bí ẹni tọ́lúwa rán níṣẹ́ sí àwọn àgùntàn nígbà táwa bá ń sọ àwọn ọ̀rọ̀ tí ò bójúmu gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ ní báwo ló ṣe rí ọ̀bá àjọ wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí ò bójúmu tó ń tẹnu ènìyàn jáde ni yóò jíyìn rẹ̀ lọ́jọ́ ìdájọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká ṣàtúnṣe gbogbo àwọn ẹ jẹ́ ká ṣàtúnṣe wo alákejì àjádókè lọ́hùn. ọkàn wa láàrẹwà tìmí láyà Jésù. bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of Zionist Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídire key street headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn fàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti sílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ the Eternal Sacred Order of Zionist Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídire district headquarters 18 Salimasugbeson avenue opposite Crown Royal Abiola way Abẹ́òkúta. wòlíì Dámilá Stephen Adékúnlé JP bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002 kó àníyàn rẹ̀ tọ̀ Jésù olùgbàlà wá kò sóhun tí ipá rẹ̀ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. gbogbo ènìyàn wá o ẹ wá darapọ̀ mọ́ níbi tí àánú Ọlọ́run ọ̀gá ògo ti ń ṣàn. wá sọ́dọ̀ Jésù má ṣe dúró. Sacred Zionist Church Godwell Parish afún ìyanu ìṣòro ní gbogbo ọjọ́ Friday ní aago 10 àṣálẹ́. ẹ̀kọ́ ọjọ́ ìsinmi lè. nígbà tí ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi yóò bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀. gbogbo ìsìn àtìpàdé àdúrà ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ yìí yóò máa wáyé nílé ìjọsìn Sacred Zionist Church Godwell Parish afúngbàlájà headquarters Temple of Mercy. ní nọ́mbà 50 Olúwo Road ìsàlẹ̀ Àbẹ̀tú Abẹ́òkúta Ògùn State Apostle Prophet Elijah Olútóbi Olútádé bàbá òmìnira minister in charge. ẹ̀lọ́ alàgbà 0803-686-9551 0803-686-9551. Jésù olùgbàlà ń dé òde ọ̀. ẹ̀yin aráyé gbọ́ ìgbà yẹn kù sí dẹ̀dẹ̀ ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè ká má ṣe kábàámọ̀ ìgbẹ̀yìn o. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni aráyé ti ń gbọ́ bẹ́ẹ̀ ni mo kí n káàbọ̀ sórí ètò Ohun Àwọn Kerubu on FM lórí láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídire nílùú Abẹ́òkúta. ohun tá à ń gbéyẹ̀wò lórí ètò tòní ni àwa single founded church ìjọ Ọlọ́run aládàádálẹ̀ Ọlọ́run pè mí láàrin àwọn tọ́lọ́run pè Ọlọ́run fún èmi ní orí ọ̀fẹ́ láàrin àwọn tọ́lọ́run yàn Ọlọ́run fún èmi ní orí ọ̀fẹ́ ó fún mi ní àtìlẹ́yìn ó fún mi ní gbogbo agbára láti dá ìjọ sílẹ̀ láti gbé ọkọ̀ ìgbàlà ìkẹyìn sílẹ̀ nígbà tá a wá gbé kalẹ̀ tán bọ́dẹ bá ròṣẹ́ ròyà bó bá pẹran kò ní fẹ́ èèyàn kan jẹ́ bẹ́ẹ̀ nígbà tí iṣẹ́ náà iṣẹ́ wa bẹ̀rẹ̀ ń pẹrẹwu ló wá di church mi ni wọn ti bá sọ ń bẹ̀ lábẹ́ gbọ́dọ̀ gé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ pa mí lóhùn dà ẹnikẹ́ni ò gbọ́dọ̀ béèrè tí mo fẹ́ ṣe ó lè débi pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ béèrè owó ìjọ. apá àbí tẹ́ ẹ sọ̀rọ̀ lọ́ọ́ bàbá àjọ nígbà kan bá fẹ́ ṣàjọ̀dún kórè òun ni ìjọ máa ń di ti gbogbo ènìyàn ṣùgbọ́n nígbà tó máa ṣe tán tówó ti wá kúnlẹ̀ á wá di pé ìjọ mi ni báyìí ni mo ṣe máa ṣe nǹkan mi kò yí padà. èmi mọ̀ nǹkan tí mo là kọjá nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ìjọ mi ni lábẹ́ ìṣàkóso ìjọ mi yẹn náà làwa ń ba ọjọ́ iwájú ìjọ yẹn jẹ́ àti ń ba ọjọ́ iwájú ìjọ jẹ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọmọ mi náà ló gbọ́dọ̀ jẹ́
ìjọ yín mà ìjọ ọlọ́run ni a rí wípé àríbákan àbí kò ní àríbákan ẹ wo àwọn aráalé àsìkò rétà lè dá sí ètò yìí onítorí pé ààyè wà fún wa láti darapọ̀ mọ́ wa láti jọ jẹ́ ká jọ ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ tí à ń sọ ní orí ètò yìí orí aago tẹ́ lè pè wá sí òun náà ni 0707 316 0403 0707 316 0403 a tún lè pè sí 0812 411 3677 0812 411 3677. ní nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè bí a ṣe ń sọ yẹn lọ lọ́wọ́ jẹ́ mú quiz corner fún ètò tòní wá ta ni wòlíì obìnrin àkọ́kọ́ nínú bíbélì irú wòlíì wo ló sì jẹ́ ta ni wòlíì obìnrin àkọ́kọ́ nínú bíbélì irú wòlíì wo ló jẹ́ ta ni wòlíì obìnrin àkọ́kọ́ nínú bíbélì irú wòlíì wo ló jẹ́ ọlọ́run ló rán wa wá láti sọ fún yín o ọlọ́run ló rán wa o torí pé kì í ṣe gbogbo ìjọ náà tí ń ṣe bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ni ká má ṣì wá gbọ́ kì í ṣe gbogbo ìjọ àwọn ìjọ kan wà tí wọ́n ní ètò bẹ́ẹ̀ni àwọn ìjọ kan wà tí wọ́n ní ìlànà tó ń ṣe tẹ̀yẹtẹ̀yẹ àwọn ìjọ kan wà tó yẹ pé wọ́n ní ètò tí wọ́n ń tẹ̀lé nínú ìjọ wọn gbogbo àwọn ìjọ tó wá kéréje tí wọ́n wà ní ìgbèríko kiri yìí ó lágbára ẹlòmíì àti ẹ̀tún máa rìfà sí ọmọ ìjọ bíi property bíi pé property ẹ̀ ló ń sọ ọmọ ìjọ mi ni ọmọ ìjọ bí ìgbà tí èèyàn sọ pé jíà mi ni èmi mo ní àbí kọ́ọ̀pù mi ni àbí pẹ́ńsù mi ni ní àwọn tó jẹ́ wípé ńgbà tó Ọlọ́run pé yín tó yàn yín fẹ́ ó kó wọn tì yín bẹ́ẹ̀ni ó fi wọ́n ṣèkẹ́ yín ó fi wọ́n dá yín lọ́lá wípé kí ìpè yín kó máa tẹ̀síwájú 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè bí ètò ohun àwọn kérúbù on FM tòní bó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ alákìjà sẹ́nikẹ́ni wà ń bẹ̀ so kọ́nà wà láì kó túbọ̀ máa ràn wá lọ́wọ́. kó ràn wá lọ́wọ́ bàbá àjọ ojú ìwòye tí mo tiẹ̀ tún fi wò ó rèé ẹ rí àwọn olórí ìjọ míì tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí tó jẹ́ wípé nígbà tí ọmọ ìjọba pè wọ́n ṣàkíyèsí wípé ẹja ṣe báyìí ẹja gbéyẹ̀wò báyìí ká tó gbà wọ́n nímọ̀ràn ṣùgbọ́n tí ìmọ̀ràn yẹn tí àwọn ò fẹ́ gbà wọ́n á rí ẹni yẹn bí ẹni pé alátakò nígbà tó bá wá dijọ́ ọ̀sìn lórí igi àga ìwàásù òun náà máa fi ṣe òun náà máa fi pàrọ̀ ọ̀rọ̀ sọ. a wá di wípé káwọn ọmọ ìjọba yìí kán máa rò wípé èmi dẹ̀ ni ọ̀rọ̀ tí mo bá bàbá sọ òun ni bàbá lọ fi ń ṣe ọ̀rọ̀ sọ lórí igi ìwàásù orí àga ìwàásù ara di ilé ìtàn. wọ́n wá tí wọ́n máa sọ bíi wípé bẹ́ẹ̀ ṣe sọ́lẹ̀ kan bẹ́ẹ̀ nípa àwọn gangan lónìí ẹ mọ̀ wípé àwọn ènìyàn yìí wá ní bẹ́ẹ̀ bá lé wọn kúrò ń bẹ̀ wọ́n lọ sí ìjọba míì ìjọ lọ́wọ́ àlàyé pọ̀ dáadáa. níjọ́ Monday ẹlòmíà lọ sórí òkè gbógun mi ọjọ́ Tuesday ẹlòmíà lọ sórí òkè sẹ̀gàndógó ọjọ́ Wednesday a lọ sórí òkè Ṣílò tó bá dọjọ́ Thursday a lọ sórí òkè takú ti Jésù tó bá lọ sí ọjọ́ Friday a lọ sórí òkè sẹ̀gànmídógó Saturday a lọ sórí òkè ogun mi ṣẹ́ tó bá di Sunday lórí ẹ̀ṣẹ̀ máa sọ́dọ̀ yín ẹ wàá sọ fún irú ọmọ ìjọ bẹ́ẹ̀ wípé wo tó bá ti ń disturb mi wàá jáde nínú ìjọ ìfún mi ni wàá lọ ni o kì í ṣe ìjọ yín sáà ẹ̀yin kọ́ lẹ ní ìjọ Ọlọ́run ni ìjọ Ọlọ́run Kristi ló gbé kalẹ̀ Kristi ló ní o 0707 316 0403 à ń bọ̀ ná ẹ ṣé púpọ̀. olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé. ọkàn alárẹwà bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of Christ Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè district headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ the Eternal Sacred Order of Christ Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè district headquarters 18 Salimasugbeson avenue opposite Crown Royal Abiola Way Abẹ́òkúta. wòlíì Dámilá Stephen Adékúnlé JP bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803 353 3002 kó àníyàn rẹ tọ̀ Jésù olùgbàlà wá kò sóhun tí ipá rẹ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. ilé ayọ̀ sí òkè
ká má ṣe ká bá. ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta. ìjọ mi ní nǹkan mi ní bó bá wù mí mo ṣe lè ṣe ìwà tó ti jẹgàba nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run lónìí pàápàá àwọn ìjọ kéréje tó wà láwọn ìgbèríko káàkiri àwọn ìwà yóò sì jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ wa ó tẹ̀síwájú kò jẹ́ kí ìpè wa kó ní olùrànlọ́wọ́ ìpè kò jẹ́ kí ìjọ Ọlọ́run gan ó gbèrú bó bá ṣe òun fẹ́ bá ṣe èmi lọ́lọ́run pé èmi mọ ìyà tí mo jẹ kó tó bẹ̀rẹ̀ èmi mọ mo ṣe ra blọọkù yìí mi ò nílò àmọ̀ràn lọ́wọ́ ẹnikẹ́ni mo tẹ̀lé ẹni tó sọ pé wọ́n léwu kúrò ní ṣọ́ọ̀ṣì iṣẹ́ alàgbà ṣàwà gbogbo ọgbọ́n tó fi léwu kúrò ní ṣọ́ọ̀ṣì ó ní níjọ́ tóun ti sọ fún wọn pé dáàdi ẹ jẹ́ ká open church account ìjọ 32 years ìjọ tóun ti sọ fún wọn pé ẹ jẹ́ ká open church account ìjọ yẹn ni bàbá ti pa Júdà sóhun gbogbo ọgbọ́n tó ṣàmà fi léwu kúrò ní ṣọ́ọ̀ṣì wọ́n ṣàwàṣà àfìgbà tóun kúrò ní ṣọ́ọ̀ṣì yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ sá kì í ṣe ìjọ yín o ìjọ Ọlọ́run ni Kristi ló pè yín òun ló yàn yín òun ló ṣe yín lógo Ofemi ṣàwà ní rèèyàn kan jẹ recharge card 1,000 naira yẹn lónìí lórí quiz corner wa ta ni wòlíì obìnrin àkọ́kọ́ irú wòlíì wo ló jẹ́ ta ni wòlíì obìnrin àkọ́kọ́ nínú Bíbélì irú wòlíì wo ló jẹ́ òun ní 1,000 naira ta ni wòlíì obìnrin àkọ́kọ́ nínú Bíbélì irú wòlíì wo ló jẹ́. sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0707 316 0403 tàbí 0812 411 3677. nọ́mbà tẹ ní àǹfààní láti pèsè nìyẹn kì í ṣe ìjọ yín sà ẹ̀yin kọ́ lẹ ní o kì í ṣe ìjọ yín ìjọ Ọlọ́run ọ̀gá ògo ni òun náà ló ṣe fà lónìí wípé àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá àwọn ọ̀rọ̀ kùngbákùngbé tí ò bójúmu tó lọ́gbọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè tá à ń sọ sí àwọn èèyàn nínú ìjọ kò bójúmu tó kò fi wá hàn gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run pè kò fi wá hàn gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run yàn kò fi wá hàn gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run ṣe lógo kò fi wá hàn. mo bá pàdé ọ̀rẹ́ mi kan níjẹ́ kan ó tẹ̀lé òun fẹ́ sanwó skul bá níbo ló wá ń lọ ó lóun fẹ́ lọ ṣiṣẹ́ lọ́dọ̀ dáàdì ni òun fẹ́ lọ ṣiṣẹ́ iṣẹ́ kí ló òun fẹ́ lọ gbálẹ̀ òun sọ fún wọn pé kán ràn òun lọ́wọ́ fún wo skul dáàdì wa ní àfikún wálé kó kọ́kọ́ wá gbálẹ̀ láwọn tí Ọlọ́run pè ó àwọn tí Ọlọ́run yàn ti wá wípé ká ṣe ìtọ́jú wọn àbájọ tí ìwé Pétérù orí kìíní Pétérù kìíní orí 5 ẹsẹ̀ kìíní tó ṣe sọ wípé àwọn alàgbà tí ń bẹ láàrin yín ni mo bẹ̀ àwọn alàgbà tí ń bẹ láàrin yín ni mo bẹ̀ kò bẹ̀ àwọn ọmọ ọjọ́ o gbogbo ẹ̀yin ènìyàn níbikíbi tẹ́ ẹ ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu mi ní kọ̀rọ̀ ṣọ́ọ̀bù lẹ́wà nínú yàrá lẹ́wà nínú mọ́tò lẹ́wà bóyá ikọ̀ Ọlọ́run alààyè ni ọ́ Ọlọ́run pé ó yàn ó ṣe ọ́ lógo ó daṣọ àṣírí bò ọ́ ẹ jẹ́ ká ṣohun gbogbo ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lóòótọ́ kò sẹ́ni tó máa gbèrú ìjọ bẹ́ẹ̀ kalẹ̀ tí ò ní láhùn kan tàbí òmíràn kọjá káwá máa wò wípé nítorí ohun tí mo là kọjá yẹn òun máa fi ṣiṣẹ́ ìránṣẹ́ mi o ìjọ tí mo wà lórí òkè tí mo sùn ní igbó ìjọ tí mo wà nínú ijù tí mo sùn ní ijù ìjọ tí mo sùn ní àpáta èèyàn kan á dé alóhùn láì díà ìjọ tí mo jàgbọ́n èèyàn kan á máa fún mi láì díà pé bákan mi ní ìdá ìdíà ẹ sà ẹ ní ìdá ìdíà wọn sà ẹ ní ìdí ọgbọ́n wọn ẹ nílò ìmọ̀ wọn ẹ nílò òye wọn nítorí pé ẹ lè dá ṣe nítorí Ọlọ́run ṣe kọ́ àwọn ènìyàn tì yín nítorí kẹjọ máa ṣe ẹ lọ wo àwọn ìjọ tí ìwà bẹ́ẹ̀ bá ti wà ìjọ èmi mo ní kò sẹ́ni tó lè bá mi sọ̀rọ̀ kò sẹ́ni tó lè yọ mi lọ́wọ́ wò kò sẹ́ni tó gbélé mi lọ́wọ́ kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ mi gbogbo orí ìjọ tí ìwà bẹ́ẹ̀ bá ti wà ìjọ Ọlọ́run tí ìwà bẹ́ẹ̀ bá ti wà tá a bá tiẹ̀ sọ́nù ìjọ tá gbogbo ìpéjọpọ̀ àwọn ènìyàn gbogbo ilé iṣẹ́ tí irú ìwà bẹ́ẹ̀ bá ti wà ẹ̀rí wípé irú nǹkan bẹ́ẹ̀ kò ní gbèrú kò lè gbèrú nítorí wípé ọgbọ́n ènìyàn kan ò lè ṣe ohunkóhun ìdí tó Ọlọ́run alààyè tó ń bá wa sọ nìyẹn. ohun tó ń wá lé nínú. Hello. ẹ kúrò lẹ́ mà. Good afternoon. ẹ kúrò lẹ́ mà. Good afternoon ma. Sorry, I'm listening to your program. We are listening to you ma. I want to contribute. You asked a question. Okay, I will be the first prophetess. Okay ma. Hello. I'm with you. We are with you. It's Miriam. Miriam. What type of prophetess is she? What type of prophetess is she? Hello? What type of prophetess is she? It's prophetess Miriam. What is your name? And where are you calling from? My name is Gloria, calling from Lansoro. Gloria, calling from where?
From Lantoro. Lantoro, okay. Aunty Gloria wọ́n kọ́ fún láti Lantoro. Ẹ máa bá wa kálọ lórí ètò. Sister Gloria, please stay with us on the program. Hello. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fi fún wa. Adúpẹ́. 0707-316-0403 0707-316-0403 0812-411-3677 0812-411-3677 Alákìjà bá ń gbé kínní ìsókè díẹ̀ kí n dátọ́ mi. ronú káyé tó lọ olùṣèwáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́rùn olùṣèwáyé. Ẹ jẹ́ ká máa fèyí ṣe lọ lórí ètò Ohun Àwọn Kérúbù. àti lọ ti yá o. Aunty Gloria àwọn ni wọ́n jẹ ẹ̀bùn tòní láti Lantoro. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá ní nǹkan tàbí ẹ láǹfààní láti pè sórí nọ́mbà yìí lẹ́yìn ètò 081-655-372-83 081-655-372-83 lẹ ní àǹfààní láti pèsè láti gba ẹ̀bùn yín. Àwọn ti Gloria Mariam ni wòlíì obìnrin àkọ́kọ́ nínú Bíbélì, wòlíì olórin sì ló jẹ́, wòlíì olórin òun ni ó jẹ́, kì í ṣe gbogbo wòlíì ló máa gbọ̀n, wòlíì olórin òun ni ó jẹ́. Ẹ jẹ́ ká tún wà padà àwa ìránṣẹ́ Ọlọ́run o, ìjọ Ọlọ́run ni kì í ṣe tiwa. Ofemi. A ò rẹ jù báyìí lọ lórí àkọ́tún ètò tòní títí ijọ́ mẹ́jọ táwọn máa fi re pàdé. Olúwafẹ́mi Daniel Ohunfẹ́mi ló kí wípé láyọ̀ la ó pàdé. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Alákìjà ló ń gbé sókè tó ń gbé sílẹ̀ lórí ètò Ohun Àwọn Kérúbù tòní. Ìpàdé dọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo nínú ayé wa, ògo Ọlọ́run alààyè rọ̀gbà yé wa ká, a ò ní ṣubú dànù o, ayọ̀ la ó fi pàdé. Shalom. Shalom. Jésù olùṣèwáyé ó ti bá ara dà lọ́mọ́.